A kú ojúmọ́ nílẹ̀ kóòtù òjíire. Mo kí gbogbo ládéládé, mo kí gbogbo lóyè lóyè, mo kí gbogbo mọ́sáàjì aṣọ ọba tí nǹkan náà yìnrìnyìnrìn. Mo forí mi balẹ̀ fún gbogbo èjìgbà ìlẹ̀kẹ̀. Mo kí gbogbo wa wípé ojúmọ́ aláyọ̀ ló mọ́ wa lónìí. Ojúmọ́ ire, ojúmọ́ owó, ojúmọ́ àìkú baálẹ̀ ọ̀rọ̀. Wọ́n ní tí ojúmọ́ bá mọ́ tùrùtùrù máa ń gbọrẹ ni. Ojúmọ́ tó mọ́ wa lénìí á gbọrẹ ìdùnnú. A rí bẹ́ẹ̀ o, a ṣe bẹ́ẹ̀. Adufe Okin ni orúkọ tèmi. Ọmọ Anibire máa tọrọ aṣọ. Ọbọbìnrin ajé ilẹ̀ Yorùbá, ọbọbìnrin ajé ẹgbẹ́ ìmèrè àgbáyé. Wọ́n ní ohun tí a bá ń pè ní mọ́ náà ni a máa ń mọ ní mọ́. Ọba obìnrin ajé ilẹ̀ Yorùbá ni mo kọ́kọ́ jẹ. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mo wà ní orí ipò ọba obìnrin ajé ẹgbẹ́ ìmèrè àgbáyé. Ìdí nìyí tí ó fi jẹ́ pé bí ajé tàbí bí owó ẹyọ kò ní wọ́n nínú ìṣesí tàbí aṣọ tí mo bá wọ̀. Tí ènìyàn bá ń bẹ tí wọ́n sì ń pè ní ènìyàn tí kò bá ní ajé, ẹ jẹ́ ká pè ní òkú. Nítorí pé òrìṣà ajé yìí òrìṣà kan tó jẹ́ pàtàkì ni, tí ó sì ní ń ṣe pẹ̀lú mímí sókè àti mímí sílẹ̀ ọmọ ẹ̀dá ènìyàn. Ẹ̀rí tí ajé ò bá sí ní ọ̀dẹ̀dẹ̀ kan, ọ̀dẹ̀dẹ̀ náà á máa korò. Tí ajé bá dẹ̀ ń bẹ lọ́dẹ̀dẹ̀ míì, ọ̀dẹ̀dẹ̀ náà á máa dùn. Ajé ló ń bẹ nílùú la fi ń morúkọ ìlú. Ẹ rí i pé ìlú tí ọjà ńlá bá wà ní àwọn ìgbèríko yẹn, tí wọ́n bá ní ọjà ńlá tí ajé ń wọbẹ̀ lọ ní ọ̀tún, wọ́n á morúkọ ìlú yẹn lágbàáyé. Ní àpẹẹrẹ tí a bá débi tí wọ́n pè ní world market nísìnyí ní Emirates, ajé ló jókòó níbẹ̀ ní òkìkí rẹ̀ ni ó fi kàn ní ara ìlú náà. So yìí ń já sí wípé nǹkan pàtàkì pàápàá ni ajé jẹ́ lára ọmọ ẹ̀dá ènìyàn. Àìmọye ọ̀nà ni ẹlòmíì wọ́n bí pẹ̀lú ajé ni, ẹlòmíì ó bá ajé nínú ilé, ẹlòmíì ó ṣe iṣẹ́ rí ajé, ẹlòmíì ajé pàápàá wà rí. Ẹ̀rí ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣètìrí ohun tí à ń pè ní ajé ó dá dúró ni o. Ọ̀tọ̀ ni owó, ọ̀tọ̀ ni ọlá, ọ̀tọ̀ ni òrìṣà ajé. Àmọ́ òrìṣà ajé yìí ó kó gbogbo ẹ̀ dání. Òun gan-an ni à ń pè ní owó, ọlá, ìyìn, ọrọ̀, òkìkí. Ẹ̀rí òrìṣà ajé gangan ni ó fa gbogbo ẹ̀ dání. So ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ nìyẹn lè gbà. Bí àpẹẹrẹ àwọn ọjà tí wọ́n bá dá ọjà sílẹ̀, tó bá jẹ́ ọjà ìlú ni, wọ́n á ní kí wọ́n lọ ṣẹ́ ajé ọjà síbẹ̀. Nítorí pé kí òrìṣà ajé yẹn kó bá lè ní ojúbọ tí wọ́n á ti máa jẹ, tá ti máa mu, torí ibi tó bá ti ń jẹ, tó bá ti ń mu, ó máa ń jókòó síbẹ̀. Tí ènìyàn bá ṣẹ́ ifá tàbí tó bá ṣẹ́ òrìṣà kan, wọ́n ní kó ṣẹ́ òrìṣà ajé tì í. Nítorí àwọn èèyàn tí wọ́n bá ń ṣe ìtọrẹ níbẹ̀ yẹn, wọ́n á lè máa rí ohun tí wọ́n ń fẹ́ gẹ́gẹ́ bí ọlà lẹ́sẹ̀kẹsẹ̀. So ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ nìyẹn lè gbà fi ní òrìṣà ajé tàbí tí ajé lè gbà fi jókòó tìyàn. Emèrè gan-an ló lajé. Ṣé ti rí emèrè? Ó jẹ́ ẹgbẹ́ kan tí ó ti láti ọ̀run ni. Torí pé gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan ló níbi tí ó ti ń bọ̀ wá. Bẹ́ẹ̀ ṣe níbi tẹ́ ti ń bọ̀ lánàá, kẹ́ tó máa jẹ́ orúkọ tẹ́ ń jẹ́ lénìí. Bẹ́ẹ̀ lèmi náà níbi tí mo ti ń bọ̀ lánàá, kí tó máa jẹ́ orúkọ tí wọ́n tún sọ mí lénìí. So ibi tí a ti ń bọ̀ lánàá yẹn, ẹ̀dá tí ó bá sì wà lérí pé ó sì rántí ibẹ̀, tí ó bí yálà ní ojú oorun ni tàbí ní ìmísí lórí ìjókòó bá ní,
tó sì rí pé òun sì ń bára wọn ní àgbègbè yẹn, so èmèrè la máa pè é. Torí ìgbàgbé máa ń wà nígbà tá a bá ti wà nínú oyún, tá a bá ti dáyé, gbàgbé ibi tá a ti ń bọ̀ máa ń wà. Àmọ́ ìdá tí Elédùmarè tó bá jẹ́ gbòógì níbi tó ti ń bọ̀ lẹ́yìn, Elédùmarè máa ń jẹ́ kí ó sì máa ríra ẹ̀, á sì máa rí rẹ̀ pé òun sì ní ìpàdé tí òun sì máa ń pàdé, yálà tó bá sùn tàbí lórí ìjókòó pàápàá tàbí ní ìmísí nígbà míì. Àwọn gan-an ni wọ́n ní ajé yẹn, torí pé ajé náà nígbà ìwáṣẹ̀ ẹ̀dá aláìran ara ni, ènìyàn ni òun náà nígbà ìwáṣẹ̀ ẹ̀rí. So àwọn ọmọ tí wọ́n bí kalẹ̀ àti àwọn tí ó yà lára rẹ̀ náà wọ́n jẹ́ èmèrè tí wọ́n wà táwọn náà wà ní òde sí lákòókò yìí, tí wọ́n jẹ́ orúkọ míì nínú àgbáńlá ayé tí a wà yìí, tí wọ́n tẹ̀ ń lo ìṣẹ̀mí yẹn nínú àgbáńlá míì bí a lójú oorun tàbí níbìkan. So ó ní collaboration tó pọ̀ ẹ̀rí, wọ́n wọnú ara wọn. So àwọn gan làbá máa pè ní èmèrè, àwọn gan làbá máa pè ní ajé. Èmèrè alájé ó wà ẹ̀rí, èmèrè alájé ó wà, èmèrè alákìísà ó wà, èmèrè orí àtàn ó wà, èmèrè inú balùwẹ̀ ó wà, èmèrè ìdí ọ̀gẹ̀dẹ̀ ó wà, èmèrè oríta ó wà, ó pọ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà ìwáṣẹ̀, Ọ̀rúnmìlà ni olùtọ́nà tí gbogbo irúnmọlẹ̀ máa ń lọ sábà ní ìgbà ìwáṣẹ̀. Títí dìgbà yìí gan, òun gan náà ni olùtọ́nà. Ìdí nìyẹn tí ó fi jẹ́ pé babaláwo wọn ò lè parẹ́ láéláé. Bẹ́ẹ̀ ni ìṣesí àti ìhùwàsí àti ìbéèrè àti ìsátọ̀ Ọ̀rúnmìlà náà kò lè di ohun gbàgbé ní ìgbésí ayé ọmọ ẹ̀dá. Kí èmèrè tó lè mọ̀, torí pé ó ṣeéṣe kó ti gbàgbé. Ẹlòmíà ní òun máa ń bára wọn nínú omi gbogbo ìgbà, bí kò ń wà nínú omi, bí kò ń máa lúwẹ̀ẹ́, kò ń wà nísàlẹ̀ omi, wọ́n ní èmèrè omi ni. Ẹlòmíà ní ìdí ọ̀gẹ̀dẹ̀ lòun wọ́n ti ń bára wọn. So kó lè mọ̀ dájú pé ìfinilẹ̀ pé lóòótọ́ èmèrè ìdí ọ̀gẹ̀dẹ̀ lòun, á sálùtọ̀ àwọn babaláwo lọ. Àwọn náà máa bèrè, náà á gbọ́ pẹ̀lẹ́ sọ́lẹ̀, ǹjẹ́ lágbájá yìí, ọmọ lágbájá yìí, ǹjẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀ yìí ni ó ti ṣègbésí ayé rẹ̀ tẹ́lẹ̀? Ǹjẹ́ àwọn tí wọ́n bí lánàá, ǹjẹ́ ìdí ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n bí sí? Ǹjẹ́ olómọ tó bí níbẹ̀? So ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bẹ́ẹ̀ ọ̀dọ̀ Ọ̀rúnmìlà ni a ti máa lọ ń ṣe ìbéèrè, èyí tí ó túmọ̀ sí pé àwọn babaláwo ni wọ́n máa ń ṣe àtọ̀nà àárín yẹn. Àbíkú ọmọ òun náà ni èmèrè. Ìyàtọ̀ tó wà láàrin wọn ni wípé èmèrè ọlọ́jọ́ wà, elérè ọmọ tó jẹ́ yóò ti dá ọjọ́, ẹ jẹ́ nǹkan lọ yẹlé ayé náà wò, mò ń padà bọ̀ wá. Tó bá délé ayé náà, tí kò bá sí ènìyàn tí ó gbówó, tàbí ká sọ pé tí Elédùmarè ò bá sọ pé àsìkò rẹ̀ tí ó dúró lé ayé náà ó ti tó, ó ṣeé ṣe kó tún padà sọ́hùn. Àmọ́ èmèrè náà ni. Bẹ́ẹ̀ kẹ̀rẹ́ èmèrè, bí sọ tẹ́tẹ́lẹ̀ pé èmèrè pé oríṣiríṣi. So àwọn àbíkú ọmọ yẹn èmèrè ọlọ́jọ́ ni a máa pè wọ́n. So àsìkò tí wọ́n bá ti dá pé àwọn fẹ́ padà, bóyá lọ́jọ́ birthday wọn, bóyá lọ́jọ́ wedding o, bóyá lórí ìkúnlẹ̀ pàápàá. So àsìkò yẹn kò sí ọgbọ́n, kódà bí wọ́n ti gbàgbé, àwọn ẹlẹgbẹ́ wọn tó kù wọ́n á rán wọn létí pé má gbàgbé o, ọjọ́ báyìí ló dá o, àwa náà máa dúró o, a máa ṣayẹyẹ kó fẹ́ dé padà. So èmèrè náà ni èmèrè, ó pín sí oríṣiríṣi ni. Tí abárẹ́ni tó fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò, wọ́n lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08126301926.